nígbà tí mo wà ní ìsìn kí n rí nǹkan tó gbéra sọ ni because ilé mi ni mo kọ́ káàkiri nígbà rẹ̀ káàkiri ní ìtúbẹ̀ kí n lọ bí oṣù mọ́júmọ́ wọn ká mọ́ta àjọ akọ́fẹ́ panímọ́lẹ̀ for what? irúgbèsè ayé wa ni tí mo dẹ̀ lẹ́yìn bàbá nídòkó. ìyẹn bẹ́ẹ̀ mo mọ́ dẹ̀ mọ̀ pé tí wọ́n bá sunkún wá báyìí ìkẹ́kẹ́ lágbára ní náà because ẹ mọ̀ pé òwe súnmọ́ ìsúná bá súnkàn kí lè tí kí ni wọ́n tẹ̀lé tó ń gbé sórí mi mi ò lè bá pálí nàìjíríà mi ò sì kankan mọ́ àpẹẹrẹ pálí nàìjíríà nínú ìbò wọn ló bá mi wọ́n tẹ̀lé mi wọ́n sọ fún german ọ̀dẹ́ tá a wà lọ́wọ́ mi tí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ bá ti kọ́ sí german gọ́ọ̀mẹ̀ntì pé àwọn òye fún mi ní passport wípé buhari gọ́ọ̀mẹ̀ntì wọ́n tẹ̀lé mi ilẹ̀ free so tí ìbá ẹgbẹ́ kí mìíràn ṣe kéde wọ́n pè é wá táwọn ọ̀gá bá kẹ́ ń sọ tó rí àwọn ọmọ ń sọ tó fọ́ agbára mi ò gbé tẹ́ ẹ bá sọ pé ní wọn bọ̀ kò sí ẹ̀rà tó lè rà ọ̀dọ́ nígbà bẹ́ẹ̀ ti sọ ọmọ kẹ́ni bá dá mi lọ́nà àjọ púpọ̀ ni. òun ti sọ pé mi ní sunlé mi ní lọlé mi. wòlíì Tibetan tú àṣírí ńlá nípa ohun tó máa ṣẹlẹ̀ nígbà tí Yorùbá Nation bá dé tán kí ipò wo ni wọ́n sọ pé Tinubu máa jẹ nígbà tí Yorùbá Nation bá dá dúró tán ṣé lóòótọ́ ni pé Tinubu ló máa jẹ chairman nínú Yorùbá Nation yẹn báwo ló ṣe máa jẹ ṣó ní láti jẹ́ pé ìdí rèé tí àwọn èèyàn fi ní Ọba Olúgbọ́n àti Sunday Igboho sọ pé Tinubu ṣe máa lo ọdún mẹ́jọ títí di 2031 ṣó ní láti túmọ̀ sí pé 2031 náà ni Yorùbá Nation fẹ́ dé báwo ló ṣe jẹ́ gangan bàbá Tibetan tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sílẹ̀ nínú fọ́nrán yìí o lórí ọ̀rọ̀ bí Yorùbá Nation ṣe máa balẹ̀ gùdẹ̀ pátápátá tí ò ní sí èdè lọ́wọ́ kankan mọ́ kí ni wọ́n sọ lórí olóyè Sunday Igboho Òòṣà tó ní kí wọ́n gbé wanted kúrò lórí orúkọ ọ̀hún tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu ààrẹ Tinubu ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rèé o ẹ̀rí pó lágbára ó lágbára gan bó ṣe ń lọ náà lẹ́tí gbọ́ yìí ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wòlíì Tibetan. Yes, let me open up for you. Mo máa wà lédi nǹkan tó bá dá ló ń ṣe bàjẹ́. àwa jẹ́ pé Yorùbá Nation ń bọ̀ nìyẹn o. Yorùbá Nation máa wà mọ́tò sọ́ọ́ sínú pẹ̀lú 2022 ṣé báwọn tó ń dùbà ní ẹ̀ náà lélẹ́yìn tí Buhari bá ti lọ sọ́ọ̀sì tí Babangida ti lọ tí Abdulsalam ti lọ èyí náà ti wà lórí àbẹ̀bẹ̀ Ọbásanjọ́ náà ti lọ. ta ni ó wàá fa ní Yorùbá Nation sà. a máa ṣe mítì lórí tébù ní kò lè síjà Tinubu ló máa jẹ́ chairman níbẹ̀ adékàlùkà fi gbogbo ẹnu máa sọ̀rọ̀ lẹ́yìn fẹ́ ẹ máa ń gbẹ̀bọ̀ sórí èèyàn láti máa yọ ẹ̀jẹ̀ jáde láìsí kílẹ̀ náà. abẹ́kẹ̀gbá gbé wọn débẹ̀ ńlẹ́ ni lálẹ́ mọ̀ náà ni. kò sí nǹkan tó lè yí Yorùbá Nation ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà ti expire ní 2014 nígbà tí ọ̀dẹ̀ tó lọ́ọ̀bẹ̀ dání tí ò lè gé ṣu. wọ́n jọ wá gbẹ̀yìn wá tó lè bá ṣùgbàtú tíyàwó ẹ̀ wá ń sọ̀rọ̀ bí ọ̀sán yìí. I know what my husband to go to jail yìí ẹ̀bùn ọ̀gá ní dadi ṣókìkẹ̀ wọ́n gorí igi kiri wọ́n campaign. wọ́n mọ̀ bóyá gúlọ̀ kì í lọ́pọ̀ òun wẹ́n tó máa bá ẹ̀ campaign lọ́gbẹ́ dadi ṣókì. At the expense of the whole nation. Then àwọn tó dé wọ̀nyí tí wọ́n deport wá láti America láti Germany láti Dublin láti everywhere wọ́n nílé ilé kan náà ti lọ tẹ́lẹ̀ ilé kan náà ni wọ́n send Western Union sí so ogun ọjà wa ogun kọ́ ló displace wọ́n gba visa tó ń lọ ní lẹ́gbà tó dẹ̀ dọ́hùn náà wọ́n wá rí i pé wọ́n tètè gbàwé wọ́n dẹ̀ ní kó máa lọ́ọ̀lù wọn wọ́n dẹ̀ sọ wípé wọ́n ní tíwájú ò bá ṣe é lọ èyí ṣe padà lẹ́nu ìwọ tó wà ń sìn àtẹ̀mí tí mo wà ń bí ń sìn àbí ọmọ nìyí tó wà ń bí àti ojú tó lé àlóore tó bá deport ẹ̀ wá láti irú Canada a máa lọ sọ́yọ́ bàbá wa ń bẹ̀ jẹ́jẹ́ ó wà ní sáré ń bẹ̀ yá lọ jòkó wọ́n tún kọ́ ọ̀kà àjẹkọ́ àjẹ gbogbo ẹ̀ á blend mọ́ wọn tá a bá padà lọ́lé láyé ọjọ́ ẹ̀ lúdò àti draft la máa fi ń bẹ̀rẹ̀ àti ògùrọ̀ a máa bá àwọn tó wà ń bẹ̀ faranura díẹ̀ dẹ́ á blend òpé ìjọba kọ́ ló rán wọn lọ ìjọba kọ́ ló máa retí wọn tó bá dé nígbà tí wọ́n dé wọn forílẹ̀ aláùsà wọn dẹ̀ forílẹ̀ church ẹ̀ṣẹ́ láti inú wọn tó wá sí church yẹn tó náà jìnnà bọ́ àlóra lẹ́yìn tó bá dọ́ọ̀dá ẹjọ́ tó lọ fẹ́ wọ mọ́tò ẹ̀ táàmù yẹn ti kọjá tá ń ká àwọn èèyàn sí ají camp tó ń bá wọn sùn rádaràda tó bá ká àwọn èèyàn láti Somalia
àbí Saudi tí wọ́n léèyàn síbí níjọba lè tẹ́kì àwọn má tún fìyẹn léjọba lórí lẹ́lẹ́kejì torí ẹ̀ fẹ́ẹ́ fún Tinubu gbogbo yìí náà lẹ́ ń lo léré ayẹlẹ́ oníkàjẹkùrú kó tán àwọn ní alákọ̀ọ́rí tó ṣe kí ni ó tún gun ọwọ́ ẹ̀ sáwo ẹjọ́ àwọn tó bá dé Olúwa fún wọn ní ìtura tó bá dé wọn forí lé bàbá wọn torí kò sẹ́ni tí ò ní lé wọ́n bá lé mi lẹ́kọ̀ọ́ yìí ń sìn ṣé kí n tún lọ pé ayédatiwa pé wọ́n máa lé mi lẹ́kọ̀ọ́ àbí kíkan wọ ayé wọ́n lọ́wọ́ wọ́n lé àwọn ọmọ gbẹ́kẹ̀ ní Alábà ọ̀rọ̀ lọ́hùn tó ń lé wọn sí délé bí ilé bàbá wọn ọ̀rẹ́dì wọn forí ẹni àbójẹ́ Zion níbi tí bàbá wọn ti lọ wọ́n máa súnlẹ̀ ní chọ́ọ̀chì ńbẹ̀ wọ́n á dẹ̀ máa wọ́ ewé gbúgbúrú àti ewédú sínú abọ́ fún wọn tó ọba tí níwọ̀n lè jẹ nǹkan tí torí ọjọ́ tó mọ bá dáyé nǹkan tí aṣọ tó bá nílé ló máa fi ráǹpù ẹ̀ so bó ti ṣe rí nìyẹn ẹ má tún fìyẹn tún dá ọ̀hún mí ilẹ̀ ẹni tó bá dẹ̀ jẹ́ tó bá dé bẹ́ẹ̀ kẹ̀rí Ọlọ́run á bá wáṣẹ́ fún ẹlòmíì wà tó yẹ kó lọ sí Britain ẹlòmíì wà tó yẹ kó gbé Bauchi tí òwúrò dáadáa tó forí lé Britain nígbà tí wọ́n dẹ̀ lé kúrò ní Britain ó lóun fẹ́ lọ farapamọ́ sí Bauchi ibẹ̀ ló ti di secretary governor tó bí tó gbọ́ yẹn kò wó dáadáa ẹlòmíì wà tó yẹ kó wà ní Calabar nígbà tó yẹ pé Canada kó wà pẹ̀lú sí ó forí lé Canada nígbà tó dáhùn tó bẹ̀rẹ̀ sí lásìdẹ̀ntì tó ń lò tó ṣe gbẹ ó ṣe wá padà ó lọ sọ́dọ̀ Calabar ó lọ wá káàbù ń bẹ̀ ibi tó ti gbé ìyàwó gọ́vùnà now what do you do òun lè tẹ kọ̀ǹpútà òun lè ṣe wípé òun lọ sí state house òun lọ sí so ibi tó rí bá dání sí là ń gbé so ẹni tó bá ṣì misplace tí ò rí bí lọ kó padà sẹ́yìn kó tó wá kún tó dáadáa so that is it so gbogbo àwọn tó dẹ̀ padà wáyé náà coming back home ẹ̀ ní padà wá kú o ẹ̀ dẹ̀ ní padà wọ wàhálà o ẹ̀ ní padà wọ gbèsè o then ẹ̀ plan well agriculture wà tàfẹ́ yàn sí bẹ́ẹ̀ ṣe dé ẹ̀ wálẹ̀ ẹ̀sìn ẹlẹ́dẹ̀ ẹ̀sìn ọ̀yà ẹ̀sìn gbogbo nǹkan díẹ̀ lè fi ṣe kí ni tẹ̀lé fi jẹun. ẹ ti gbọ́ gbogbo ohun tí wòlíì Tibetan sọ ọ́ kí lè ròyìn nípa gbogbo ìtàn sọ kódà wọ́n ní àwọn sọ fún olóyè Sunday Igboho ṣáà pé ohun tó ṣẹlẹ̀ sí lọ́jọ́ sí tí wọ́n wá kọlu ilé ẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ń bẹ̀ pé àwọn ti sọ pé ó máa ṣẹlẹ̀ sí pé ọmọ àwọn ló jẹ́ pé àwọn ti sọ fún tẹ́lẹ̀ gbogbo èyí tí wọ́n sọ lórí Yorùbá Nation báwo ló ṣe rí lára yín kí lè ròyìn lórí ẹ̀ kí ni ọ̀nà àti tẹ̀síwájú lórí gbogbo ọ̀rọ̀ yìí ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. a lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu